náà bóyá kíní yẹn ò sọ̀rọ̀. náà ẹ dákun tí kíní bá ń sọ̀rọ̀ ẹ dákun jẹ́ kí n mọ̀ nítorí Ọlọ́run torí kó má yẹ pé tí ẹrú Ọlọ́run fi ń pè yẹn náà tó fi ń pè náà. náà ẹ dákun tó bá yẹ kó bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n lórí pé mo rí pé نعم والرهبانية إجا فدارس مني ابتدعوها أو فرعون ما شاء الله جزاكم الله خير شيخ أستاذ حسين عليه كل progress الله جزاكم الله خير من هذه بعد ركوبيان كاتي كون شلنا ني الله وني فدا داي جل لا إله إلا الله شيخ جزاكم الله خير ما شاء الله نعم الحمد لله وانا كنت program yẹn bẹ̀rẹ̀ nítorí pé kíní yẹn ò sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín so kọ́lọ̀ kó bá wa ràn yín lọ́wọ́ salamu alaikum wa rahmatullahi wa barakatuh adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì tọrọ ìkẹ́gẹ̀ fún Adam Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n kọjá lọ kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn àtúnídìí àtúmọ̀ dá ọ̀rọ̀ padà sẹ́yìn mọ́ kọjá ká tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà. náà máa rí i pé àkọlé ọ̀rọ̀ àyín náà ni wípé àbòsí àti àìmọ̀kan àfáà tó sọ yí pé ká fi ọlá Fátíà tọrọ bídà ni ẹ kọ́ rí pé ara àìmọ̀kan mẹ́ a sì rábòsí mẹ́ a sì rí àìdúró déédéé lórí ẹ̀sìn náà a rí mẹ́ so àkọ́kọ́ ni wípé tá a bá ń sọ̀rọ̀ albidà kí ni ń jẹ́ bídà ń tá ń pè ní albidàtù náà ní bàdà ẹnìkan pinlẹ̀ nǹkan tọ́lọ́n bá sọ ní Al-Qur'ani yìí pé badi'u samawati wal ardi ọba tó pinlẹ̀ sánmà àti lẹ́lẹ̀ ìyẹn fi hàn pé ẹnìkan mú nǹkan wá nǹkan yẹn lè tuntun ó sì lè má tuntun ó lè ti wá rí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam kí là ń pè ní as-sunnah in tá ń pè ní as-sunnah náà ni at-tariqa ọ̀nà kan téèyàn dálẹ̀ ṣẹ́gẹ́tì mi nísìn ẹni tó bá sánà súnnà kan òun náà bá dá nǹkan ni béèyàn bá pinlẹ̀ súnnà kan tó pinlẹ̀ súnnà kan òun náà bá dá nǹkan ni ló fi já sí wípé Ànábì sàlámù sọ fún wa pé man sanna sunnatan hasanatan béèyàn bá fi ojú ọ̀nà kan tójú ọ̀nà náà sì dá tó bá fi lọ́lẹ̀ ṣé mọ̀ pé tó fi ojú ọ̀nà kan tó dá tó fi lọ́lẹ̀ òun náà bá dá nǹkan ni ó mú nǹkan wá ni ó wá ní lahu ajruha a máa san ẹni yẹn lẹ́san lórí ẹ̀ wa ajru man amila biha béèyàn bá tún bá a ṣe a máa san a tún san lẹ́san lórí ẹ̀ a sì ní dín ẹ̀san tàwọn náà kù wa man sanna sunnatan sayyi'a béèyàn bá wá dá ọ̀nà kan tí ò dá kalẹ̀ fa alayhi wizruha yóò máa gbẹ̀ṣẹ̀ lórí ẹ̀ wa wizru man amila biha yóò tún máa gbẹ̀san lórí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ duna an yunqasa min ujurihim shay'a láì ní díẹ̀ sí ẹnìkankan wọn ní díẹ̀ san wọn kù ìyẹn fi hàn wípé béèyàn bá pinlẹ̀ súnnà kan òun náà bá dá nǹkan ni tọ́nà yẹn bá ti dá béèyàn bá sì pinlẹ̀ nǹkan kan náà tí nǹkan yẹn ò dá òun náà tó bá dá nǹkan ni òun náà mú nǹkan wá ni torí pé nínú súnnà náà súnnà a máa jẹ́ bi ma'ana al-jadid nǹkan tuntun
ló fi já sí pé ńgbà tá Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó ní inna Allaha farada alaykum siyama ramadana wa sanantu lakum qiyamahu. Ọlọ́run abá ló ṣe kẹ́gbààwẹ̀ Ramadan lọ́ranyàn o, èmi mo ṣe ká dìde lóru, èmi lè mí ṣe yẹn ní ojú ọ̀nà fún yín, èmi mo mú yín wá. Náà ó wà rí pé albida tá a bá lọ sínú al-Qur'an a rí pé ń ta kọ́kọ́ ń pè ní bídíà náà kò túmọ̀ sí pé bẹ́yẹn bá ṣe bídíà ó dáràn, kò túmọ̀ sí pé bẹ́yẹn bá ṣe bídíà ó yapa Ọlọ́run. Ma lam tukhalifu sharia, tí nǹkan yẹn ò bá ti yapa òfin Ọlọ́run, tí ò bá ti yapa òfin Ọlọ́run. Ẹ wá ẹgbọ́n tọ́lọ́run sọ ní al-Qur'an tá a bá lọ sínú Suratul Hadid Quran 57 aya 27, ọ̀rọ̀ àwọn Yahudi lọ́lọ́run bá ń sọ ń bẹ̀ àtàwọn Nasara àtàwọn ẹ̀mí tòun ti bọ́lọ́run ti ń sọ ní Ọlọ́run ò torí ẹ̀ kọ̀ndẹ́mù àníyàn wọn. ìyẹn fi hàn wípé Ọlọ́run jẹ́ kó yé wa ń bẹ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ó ní war-rahbaniyyata ibtada'uha ma katabna alayhim illa ibtigha'a ridwanillah fama ra'awha haqqa ri'ayatiha fa'atayna alladhina amanu minhum ajrahum wa kathirun minhum fasiqun. Sadaqallahul azim. Ọlọ́run ní war-rahbaniyyata fadarism, ìta ń pè ní fada èèyàn wò pé torí kò ń fẹ́ súnmọ́ Ọlọ́run òun ò ní fẹ́ yà ó. Ọlọ́run ní ibtada'uha, ó rí pé ibtada'uha àwọn fúnra wọn ni wọ́n dálẹ̀, àwọn fúnra wọn ni wọ́n pinlẹ̀ rẹ̀. Ma katabna alayhim, àwọn Ọlọ́run kọ́ la pa wọ́n láṣẹ, àwa kọ́ la sọ́dọ̀ ran yàn lé wọn lórí. Illa ibtigha'a ridwanillah, àmọ́ wọ́n ń ṣe wọ́n ní tí wọ́n torí ẹ̀ ń ṣe kọjá wípé àwọn ń wá ìyọ́nú Ọlọ́run. Ẹ wọ́n lọ́wọ́ sọ Ọlọ́run ò torí ẹ̀ dánù mọ́ wọn lọ́wọ́. Ó ní illa ibtigha'a ridwanillah, ó ní wọ́n ṣe bí kì í ṣe pé wọ́n fi ń wá ìyọ́nú Ọlọ́run. Ó wá ní fama ra'awha haqqa ri'ayatiha, àmọ́ wọ́n ṣe lójúlówó bó ti yẹ wọ́n ṣe. Wọ́n wọ́n Ọlọ́run subhanahu wa ta'ala ó bóyá ń bá wọn gírísì ẹ̀. Ó ní ma katabna alayhim, àṣẹ lọ́rọ̀ yàn fún wọn o, illa ibtigha'a ridwanillah, àwọn kàn ṣe pé àwọn fẹ́ máa fi wójú rí Ọlọ́run. Àmọ́ fama ra'awha haqqa ri'ayatiha, àmọ́ wọ́n ṣe lójúlówó bó ti yẹ kí wọ́n ṣe. Ọlọ́run ò kọ̀ndẹ́mù rẹ̀ tòun ti bó ti já sí wípé kò pa aláṣẹ fún wọn, lẹ́nu wípé wọ́n fi ń wá ìyọ́nú Ọlọ́run. Ìtọ́lọ́run fẹ́ ló mẹ́dànù. Ọlọ́run wá lọ wá bọ̀, ó ní fa'atayna alladhina amanu minhum ajrahum, ṣòro àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run nínú wọn tí wọ́n ṣe ń torí ìtọ́ Ọlọ́run nì, ataynahum, a fún wọn lẹ́san, a san wọn lẹ́san wọn, a san wọn lẹ́san ìyọ́nú Ọlọ́run yẹn. Ìyẹn túmọ̀ sí pé àwọn tí wọ́n pinlẹ̀ rẹ̀ àwọn ṣe dáadáa, àwọn tó padà wá jogún ẹ̀ ma ra'awha haqqa ri'ayatiha, àwọn làwọn padà wá bàjẹ́ wọn ṣe dáadáa. Ọlọ́run ní fa'atayna alladhina amanu, ṣòwárá àwọn tí wọ́n nígbàgbọ́ nínú wa nì, minhum, nínú àwọn fadarism yẹn. Atayna ajrahum, a fún wọn lẹ́san wọn, a sọ pé torí pé bídà ni a ní san wọn lẹ́san. Ọlọ́run ní wa kathirun minhum, ṣe wá rí ọ̀pọ̀ àwọn tí wọ́n ṣe fásikún, òbílẹ̀jẹ́ ni wọ́n, òkè ni wọ́n. Naam, lára àwọn tí wọ́n ṣe fadámà wà nú àwọn àfá Islam. A kìí gbọ́ lẹ́nu àwọn àfá súnnà wáyé ká máa kàndẹ́mù wọn pé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ńgbà táwọn mẹ́ta kan lọ bá wọ́n ní Ànábì súnmọ́ Ọlọ́run, àwọn wá wo bá Ànábì súnmọ́ Ọlọ́run tó, àwọn wò pé tó ó yẹ káwọn náà súnmọ́ Ọlọ́run. Ìkan wá ní fa inni la atazawwaju abada, ìkan ní mi ò ní fẹ́yàwó láíláí. Ìkan lóhun tó òun máa gba àwẹ̀ ní, òun ò ní máa túnú. Ìkan lóhun tó gbogbo ayé òun máa fi ṣàìsùn, òun ò ní máa sùn lọ́sàn. Ibi Ànábì wá padà parí ẹ̀ sí pé ibi Ànábì aqumu wa anamu, mo ń sùn, mo ń ṣàìsùn, mo ti ń sùn. Wa ana atazawwaj, mo sì fẹ́yàwó. Wa asumu wa aftir, mo ń gbààwẹ̀, mo ń túnú, mo sì fẹ́yàwó. Ó wá ní an-nikahu sunnati, ká fẹ́yàwó
ìlànà èmi ànábì Muhammad ni o. faman raghiba an sunnati bí yẹn bá wá lóhun ò ní fẹ́yàwó falaysa minni kì í ṣọmọ lẹ́yìn mi. Ibn Taymiyyah fadá ni, Imam Nawawi fadá ni, àfáà At-Tabari fadá ni wọ́n. Àwọn àfáà bá bẹ́ẹ̀ nínú àwọn àfáà súnnà tí wọ́n fẹ́yàwó tí jẹ́ pé Ràbàníyà yìí làwọn náà ṣe. Kí ló dé tí àwa àfáà tá ń pera wa láfọ̀ ń súnnà táyé wa máa ń fọ́gi mọ́ wọn? Àwọn gangan Ọlọ́run ọba wa ń lo fàtúwà. Fadá ní Ibn Taymiyyah pariwo lé pé kì í ṣe alùsúnnà. Òun gangan ni símbọ̀ lọ́dọ̀ kó wá lónìí tí wọ́n mọ̀ mú fàtúwà rẹ̀ wá, fàtúwà rẹ̀ wá, fàtúwà rẹ̀ wá, fàtúwà ń pààyàn. So ìyíwọ̀n ẹ̀ ọ̀kan tá a bá ọkọ̀ fẹ́ gbàgbọ́ yé pé albeda èèyàn ṣe bídà kò túmọ̀ sí pé gẹ́rù màjò pọ́lọ́hùn ní sàn yẹn lẹ́sàn. Tí nǹkan yẹn ò bá ti tako ẹ̀sìn tẹ́ni yẹn bá sì láníyàn rẹ̀ pẹ̀lú ẹ̀ tí ó sì bẹ̀sìn jẹ́ alhamdulillah. Ẹlẹ́ẹ̀kejì náà ni wípé àfáà tó ń sọ̀rọ̀ yìí àkọ́kọ́ mọ̀ wípé anna abahu min kibari sofia, bàbá tó bí àfáà náà nínú àwọn àgbà Sufi ni. Alladhi yad'u bi sirril fatiha, láwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ bẹ̀ lọ́hun sirrul fatiha yìí náà ni wọ́n máa ń lò pé Ọlọ́run wọlá fatiha, Ọlọ́run wọlá iná àtẹ́yìná, Ọlọ́run wọlá qul huwallah wa bi barakatil fatiha, Ọlọ́run wọlá albarka fatiha wa bi sirriha, pẹ̀lú àdúrà tí wọ́n ń ṣe yìí sọ́ra ma sọ́ra li yawma bi idhnillah, lòun náà fi dá tó dà lẹ́nìí tóun náà sì máa sọ pé bàbá mi bẹ lọ́hùn fún mi pé kọ́lọ́hùn kó ṣe mí ló ń súnnà, Ọlọ́run sì gbà bi sirril fatiha, kọ́lọ́hùn jẹ́ kí n lálùbáríkà, Ọlọ́run sì gbà bi sirril fatiha. Tòun ti bẹ́ẹ̀ lónìí, nígbà kan táwọn èèyàn ń fẹ́ máa bàdá àwọn bàbá pé àwọn bàbá Tìjàníyà àfáà ìdí bọ́ọ̀ta ni ẹ lè máa fọ́gi mọ́ bàbá yín o, bàbá tèmi kìí ṣe kèfèrí o, òun Súfí ni o, bàbá tèmi èyí sì ṣombídà o. Àfáà yìí bọ́ọ̀ta ń gbà náà. Bẹ́ẹ̀ àwọn bàbá tó bí wọn yìí yad'u bi sirril fatiha, sirrul fatiha ni wọ́n fi bẹ lọ́hùn, lòun fi débi tó dé nì. Wa bi barakatil fatiha, albarka Ọlọ́run wọlá albarka fatiha náà fi bẹ lọ́hùn fún. Wa bi sirriha, pẹ̀lú àṣírí fatiha sọ́ra mà sọ́ra ló fi dá tó dà lónìí, tó fi wá ń sọ̀rọ̀ lónìí bí idhnillah pẹ̀lú àṣẹ Ọlọ́run. Wa huwa ya'tarifu dhalika da'iman takraran wa mirara, gbogbo ìgbà lòun náà máa ń sọ tí ń bá ń fi bàbá rẹ̀ ṣe fàárí, tí ń bá ń sọ̀rọ̀ bàbá rẹ̀. Wa yaqulu liman arada an yubaddi'a abahu min al-jama'ati as-salafiyya al-wahhabiyya, a sì máa caution gbogbo àwọn tó bá fẹ́ pé bàbá rẹ̀ ló bídíà nínú àwọn sàlàfíyà àjọ wọn tàbáwọn ń súnà ẹgbẹ́ wọn wípé alla yarmi àbá, ẹ má lẹ bàbá mi o, ẹ lè má lẹ bàbá yín o. li'anna abahu huwa alladhi yad'u lahu an yaj'alahu Allahu min ahli sunnah, torí pé bàbá àwọn ló ṣàdúrà fóun pé kọ́lọ̀ ń ṣòun ló ń súnà, pàfà súnà ní kọ́lọ̀ ń ṣe ọ́ pẹ̀lú albarka fatiha wa ma ila dhalika àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lénìí àfáà náà ló tún wá ń sọ nǹkan míì lónìí wípé bídíà ni, ìyẹn fi hàn pé òun náà ti pé bàbá rẹ̀ ló ń bídíà. Nígbò bá já sí pé Ọlọ́run wọlá fatiha, kọ́lọ́run wọlá àṣírí fatiha náà ni bàbá rẹ̀ ń lò, so tóun náà fi dá tó dà. Ẹlẹ́ẹ̀kẹta, àfáà yìí gan fún rẹ̀ wa huwa alladhi yaqul annahu darasa al-fiqha wa usulahu fil jami'a, wípé ẹ̀kọ́ tó ń kọ́ ní jámíà ẹ̀kọ́ fíkíù àti usulu ní nígbà tó ń wà ní jámíà. Ó wá mú qaida kan wá níjọ́ tó fẹ́ fìdí bídíà rinlẹ̀ níjọ́ náà wípé anna tarqa la yaqtadi at-tahrim, wípé ànábì kì fi kankan lẹ́ ò ṣe kò sọ nǹkan yẹn dé wọ́. Ẹ̀yin tẹ́ bá rántí, tẹ́ bá lè dákun, tẹ́ bá lè máa rántí níjọ́ táfà, ẹ máa rí pé àfá ó máa lọ wájú yóò máa lọ ẹ̀yìn. Ẹ rí pé nígbà kan àfá yìí náà ló bú mudirul markaz wípé ṣèitọ́nù ní dá mudirul markaz láàmú pé mudiru ò mà yàtọ̀ láàrin kọ́tàlà àti kọ́tàlà. Òun náà ló sọ pé
ẹ̀há ọ̀rọ̀ ẹ̀yàn lójú bíbò nígbà tó ń tako mùdír. Nígbà ó padà wá yá òun náà ló sọ pé ló bára yín dáhùn sókè lọ́jọ́ kó jẹ́ kí ní ṣe yín ọ̀rọ̀ ní kọ́ọ̀bù táwọn afá ti yanjú rẹ̀ kò sí kankan lérí ẹ̀ béèyàn bọ́ ẹ̀sìn ní bí ó bọ́ ẹ̀sìn ní. Ẹ máa wo hypocrisy àwọn anifak. So afá kì í máa dúró lójú kan. Ẹ rí i pé àwọn kan tí wọ́n jẹ́ paymaster tí wọ́n wá ń jò ní wọ́n ti táwọn paymaster bá change wọn díẹ̀ lónìí tọ́rọ̀ bá tún dàrú wọ́n tún change díẹ̀. Ẹ wo tí wọ́n ń bára wọn fà ní ìsìn wípé ṣèbáwọn paymaster yín ló wà. So fàtiwá ó máa dàrú mọ́ wọn lọ́wọ́. Eléyìí ló wá jẹ́ ìbànújẹ́ fún wa nínú Islam wa ilẹ̀ Yorùbá. Ẹ dákun àwọn tí wọ́n jẹ́ mufti kúrò nílùú kankan ẹ jọ̀ọ́ kí ni ìftáhù wọn gan ẹjọ́ wo náà dá sínú Islam. Ẹ bá wa béèrè lọ́dọ̀ àwọn al-mufti ìdájọ́ wo gbogbo àwọn tí wọ́n jẹ́ mufti nìsín ààrẹ nìkan tó mú ìdájọ́ kan wá tó yanjú. Torí pé tá a bá wo bàbá tá a fi jẹ́ mufti Ìlọrin nìsín wọ́n á yàtọ̀ sí mufti Tìjàníyà. Àwọn mufti ti jẹ́ ìlú Ìlọrin tí wọ́n jẹ́ àwọn Àrẹ̀bíyà tí wọ́n lọ bí ìra mẹ́ta tí wọ́n sì láǹfààní kan ní àwọn ìftá gbogbo bí tí wọ́n ti mú ọ̀rọ̀ fàtíwá wá ààrí nìkan tí mufti ti pegedé. Wọ́n sọ̀rọ̀ kàfàrà mufti ọ̀rọ̀ náà lọ́mẹ̀ mi ọ̀rọ̀ kàfàrà mufti ọ̀rọ̀ náà lọ́mẹ̀. Wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ó ṣe ajá kò ṣajá mufti ọ̀rọ̀ náà lọ́mẹ̀ mufti kan rojọ́ mbẹ̀ ni. Wọ́n sọ̀rọ̀ àwọn nǹkan míì náà ọ̀rọ̀ ti Christmas ti lọ mufti orí nǹkan kan sọ sí. Léyìí tó ń fi hàn yí pé ṣé mufti gbogbo mùsùlùmí náà ni àwọn mufti ni àbí mufti àwọn Tìjàníyà. Torí pé ó ń jọ ní ìsìn pé Tìjàníyà dẹ̀ ni ọ̀rọ̀ mufti ń dálé lórí. Ẹ wò bá tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn sàhábà kò sí àwọn sàhábà ààrí mufti. Kàfàrà Ramadan pé wọ́n fẹ́ ìyẹ́ nìkan bẹ́ẹ̀ bá wo ohun tí mufti sọ mẹ́ kò lọ. Mufti ó kàn wá wọn kàn sọ̀rọ̀ ni àwọn èèyàn jẹ́ ní mufti diyar ó ti tán. A ní rí dìláàlà tó wà ákùwà gbogbo ohun táwọn èèyàn sọ kalẹ̀ mufti ò ní ìṣájọ́ kó wá gbé ìyẹ̀wò pé èwo ni dìláàlà rẹ tẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ bá tún lọ sí wo mufti Olúwo náà ẹ rí i pé kò sí ìftáhù kan kọjá ọ̀rọ̀ Flostin ẹ̀wọ̀n já ń lu kan bí ó bá dógún kó dógún a ní rí ìdájọ́ ẹ̀sìn kan tó ṣangiliti. Gbogbo àwọn mufti wa wà láwọn ìlú oríṣiríṣi a rí ìftáhù kan lọ́dọ̀ wọn tí wọ́n ń gbé jáde kọjá pé wọ́n kàn ń lọ pátí àwọn mufti pátí. Mufti pátí la wá ní káàkiri kárí wọn pátí lónìí rí wọn pátí lọ́la a rí àkọọ́lẹ̀ kan tá a sọ pé mufti ló gbé jáde o tí wọ́n kọ́ o táwọn èèyàn lè kọ nǹkan lórí ẹ̀. Sọkọlọ̀ kò síjú àánú wà kó ràn wá lọ. Ìyẹn náà pẹ̀lú tó ń dá wàhálà alẹ̀ torí pé tán bá ti fìyàn jẹ mufti ni ọ́ lórí Ahlus-Sunnah lórí Shia lórí Ifriqah tí ìbá jẹ́ lórí Qadiriyya Tìjàníyà ẹni yóò. Àwọn Àdàbíyà ti jẹ mufti mẹ́ta ẹyọ kan tọ́lọ́wọ́n bá fún mọ́kàsí nísìn láàrórí láàrídì. Tá a bá sì sọ àwọn èèyàn sọ di nǹkan mi torí pé olóòótọ́ yìí lẹ́ni. Irú àwọn iṣẹ́ àwọn mufti rèé tọ́rọ̀ bá délẹ̀ ní ìsìn àní rí nǹkan kan. Naam ẹ wá rí pé àfáà yìí lòun kẹ́kọ̀ọ́ fíkíù ní jámíà òun kọ́ òṣùlù rẹ̀ kọ́ ìdà tó mú wá ń gbà náà ni pé anna tarka la yaktabi at-tahrim pé ànábì fi ní kíní kan lẹ́ ò ṣe o pé àkóso nǹkan náà ò di èèwọ̀ o. Ẹ̀rí tí wọ́n mú gbà náà nìyẹn nígbà táwọn ń ṣe masalihul mursala làwọn ń ṣe ń jọ náà nígbà táwọn èèyàn ń takò wọn lórí conference nǹkan kan wọ́n rí ẹ̀rí mú wá tí wọ́n fi lè múra wọn wálé pé èyí wọn ò lè jẹ́ bídà lọ́dọ̀ àwọn. Náà ẹ̀yẹ́ wá padà sínú wípé ṣé fátíà káfọ́lá rẹ̀ tọrọ tàbí ká ní kọ́lọ̀ ń wọlá fátíà tàbí ká fi fátíà parí àdúrà ọlá fátíà ṣé nǹkan burúkú ni. Ọlọ́run sọ fún anú al-Qur'an tàbáka suratu Fatir aya 29 Ọlọ́run innal ladhina yatluna kitaballahi
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. Ọlọ́run innal ladhina yatluna kitab Allah, ó láwọn tí wọ́n máa ka ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n máa ka ìwé Ọlọ́run. Wa aqamus salata, tí wọ́n dẹ̀ ń kírun. Wa anfaqu mimma razaqnahum, tí wọ́n dẹ̀ ná t'Ọlọ́run ṣe ní jíjẹ mímu fún wọn sirran wa alaniyata, ní kọ̀kọ̀ àti ní gbangba. Ó ní kò sí tí wọ́n ń retí lọ́dọ̀ rẹ̀ kọjá pé yarjuna tijaratan lan tabura, wọ́n ń retí èrè kan tí wọ́n ní pàdánù ẹ̀. Nǹkan mẹ́ta sí mẹ́rin ló wà nínú àyà yìí. Tilawatu kitabillah, ìmá ka ọ̀rọ̀ Ọlọ́run láti fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Wa iqamus salat, má wà ní nítorí pé o ti ń ṣàdúà, o ní máa kírun. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, sàárà ṣíṣe. Sàárà náà ni wọ́n sọ di ìwọ̀ lónìí. Tẹ́ pé bó bá fẹ́ ṣe sàárà nísìn, haramun. Wo nǹkan mẹ́ta ń bẹ. Tilawatu kitabillah, ìmá ka ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ń ka ó fẹ́ fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Iqamus salat, ìmá kírun tí ń jẹ́ ìbádà. Wa infaq, máa ná owó kó o ṣe sàárà nínú tọ́lọ̀ ń ṣe fún ọ, sirran wa alaniya, ní kọ̀rọ̀ àti ní gbangba. Ọlọ́run ní tó bá ń ṣe bẹ́ẹ̀ kò sí téèyàn ń retí kọjá pé tijaratan lan tabura, ó ń retí òwò tí ò ní pàdánù, Ọlọ́run ò ní wò yàn níran. Torí pé sàárà kì í máa dín àrísìkí kù, ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Wa ka qawlihi sallallahu alayhi wa sallam, ó tún wá jọ ọ̀rọ̀ Ànábì Muhammad tá Ànábì sọ pé ikrahul Qur'ana, ẹ máa ka al-Qur'an, fa innahu ya'ti yawm al-qiyamah shifa'an li ashabihi, torí pé tó bá dojú al-qiyama al-Qur'an yẹn bọ̀ wá ṣìpẹ̀ fẹ́ni tí ń kà. Rawahu Muslim min hadithi Abi Amama al-Ba'ili. Na'am. Jẹ́ ká wá padà lórí wípé at-tarku laysa bi hujja. Nǹkan kan bẹ Ànábì fílẹ̀, Ànábì ò ṣe, àìṣe ni kìí ṣe ẹ̀rí wípé wọ́n lè ṣe nǹkan yẹn. Àfáà yìí náà mọ̀ bẹ́ẹ̀ pé at-tarku laysa bi hujja. Nǹkan kan bẹ Ànábì kìí ṣe, kò sọ nǹkan yẹn dèèwọ̀. Lódiwọ̀n tá Ànábì ò bá sọ pé èèwọ̀ ní nǹkan yẹn àbí ẹ ṣe ẹ má ṣe. Torí pé Ànábì fúnra rẹ̀ sọ fún wa pé inna Allaha farada al-fara'ida, Ọlọ́run ti ṣe àwọn tó fẹ́ ṣe lọ́ranyàn lọ́ranyàn. Wa hadda hududa, ó sì ti pàlà in tí ó pàlà sí. Wa arraba al-ashyaha, ó sì ti ṣe oríṣiríṣi nǹkan léèwọ̀. Wa sakata an ashyaha rahmatan lakum ghayra nisyanin, ó sì dákẹ́ ń bi oríṣiríṣi nǹkan tí kìí ṣe pé Ọlọ́run ọba mi gbàgbé, rahmatan lakum, tó fi ṣàánú yín, la tab'athu anha, ẹ má máa rojọ́ lórí èyí hun. Torí pé ń bí Ọlọ́run bá ti dákẹ́, ó ti fi yánlẹ̀, ó ti fi choice kalẹ̀. Ń bí Ànábì bá ti dákẹ́, ó ti fi choice ilẹ̀. Pé hadha mustahabu, in tó bá fẹ́ ń bẹ̀ ló lè ṣe, má ṣe bàjẹ́ ń bẹ̀ ni. Ìyẹn túmọ̀ sí pé at-tarku laysa bi hujja. Ànábì kìí ṣe kinní kan. Kò sọ nǹkan yẹn di èèwọ̀, àìṣe Ànábì yẹn kò yẹ ṣe pé èèwọ̀ ni. Káwá sọ pé Ànábì kìí ṣe báyìí o. Òkè lápẹẹrẹ, àìmọye nǹkan tá Ànábì ń ṣe tá lè pè ní súnnà. Lápèjúwe, Ànábì sallallahu alaihi wasallam ń lọ mì kan, ó wá rẹ Ànábì, ó wá sinmi lábẹ́ igi kan. Káwa náà wá ní dandan jọ tá bá ti fẹ́ kọjá ń bí ìdí igi wọn, torí pé Ànábì ti dùbúlẹ̀ ó rẹ̀ mẹ́, kò sí rẹ́ àwa, ṣe túláàsì ní ká lọ dùbúlẹ̀ mẹ́. Ṣe túláàsì ní ká lọ dùbúlẹ̀ mẹ́. Rárá, kìí ṣe túláàsì. Ó rẹ òun ń bẹ̀ ni, kò sí rẹ́ àwa. Wọ́n sì pé lẹ́sìn fún wa. Naam, ìyẹn túmọ̀ sí pé hadha huwa alladhi yu'abbar anhu al-usuliyyun. Eléyìí làwọn àfáà oní usulu, tí àfáà wa yìí sọ pé ilmul usulu làwọn ṣe nígbà táwọn níwà ní jámíà ní táwọn ṣe nìyẹn. Pé ay anna tarka an-nabiyyi sallallahu alayhi wa sallam li amrin ma la yadullu ala adami jawazi fa'lihi. Ànábì ò ṣe kinní kan, fífi nǹkan yẹn lẹ̀ lórí pé kò ṣe o, ma la yadullu ala adami jawazi fa'lihi, kò tọ́ka fún wa wípé nǹkan yẹn èyí ṣẹ̀tọ́ láti ṣe.
wa huwa amrun muttafaqun alayhi bayna ulama'i al-muslimin salafan wa khalafa. Eléyìí làwọn àfáà mùsùlùmí tí wọ́n ti kọjá lọ àtàwọn tí wọ́n tún dé orí ẹ̀ náà ni wọ́n wà. Ẹ wá jẹ́ kí n pe àfáà sápèsì pé ata innal allamata Ibn Taymiyyah débi àfáà àgbà tí wọ́n gbà láfáà àgbà lónìí Ibn Taymiyyah lọ́dọ̀ àwọn al-Wahhabiyya as-Salafiyya as-Sunniyya. Àfáà Ibn Taymiyyah yìí al-Hanbali rahimahullah kọ́lọ̀ bá wa kẹwọn torí pé madhhab Hanbali ni wọ́n. Ma'a tawassu'ihi fi mafhum al-bid'ah. Wọ́n pẹ̀lú ẹni tó gbé ọ̀rọ̀ bídíà rù gan. Wọ́n sì gbé wàhálà bídíà rù kódà tó jẹ́ al-bid'atul madhmuma. Qad fahima hadha al-ma'na fi ta'abbudihi. Àwọn gan gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí níbi ìsìn lọ́hùn wọn wípé ànábì ò ṣe kinní kan kò sọ nǹkan yẹn dé wọ̀. Ẹ wá máa gbọ́n tí Ibn Taymiyyah ń ṣe lórí Fatiha. Fa kana yaj'alu al-Fatiha wiridan lahu. Ibn Taymiyyah ń lo Fatiha fún wírìdì. Tọ́málé yàn ṣe wírìdì. Wírìdì ní téèyàn ń dún ní mọ́ tó ń ṣe lójoojúmọ́. Tọ́ba ni à ń ṣe wírìdì. In tó ń ṣe lójoojúmọ́ náà ń pè ní wírìdì. Àbí lázìm in téèyàn dún ní mọ́. Awrad àwọn nǹkan tó ń kà tí ẹ pé ojoojúmọ́ ló ń kà ó lè ṣaláì má kà àwọn là ń pè ní wírìdì. Tẹ́lẹ̀ bá máa bá à ń ṣe wírìdì. Jẹ́ pé téèyàn bá ti ń ṣe kì í filẹ̀. Ibn Taymiyyah yìí tó jẹ́ àfáà àgbà yìí kana yaj'alul Fatiha wiridan lahu. Suratul Fatiha lòun fi ń ṣe awrad ló fi ń ṣàdúà. Faqad naqala anhu tilmidhuhu Abu Hafsin al-Badhdhari. Àfáà wa kan nínú ọmọ kéwú Ibn Taymiyyah èyí tá ń pè ní Abu Hafsin al-Badhdhari nínú tírà kan tó pè ní al-Aliyyatu fi manaqib Ibn Taymiyyah. Al-Aliyyatu fi manaqib Ibn Taymiyyah tá bá lọ ka ojú ewé 38. Wọ́n ní annahu Ibn Taymiyyah tẹ́ gbà láfà kana yakra'u al-Fatihata wa yukarriruha min ba'd al-fajr ila irtifa'i ash-shams. Suratul Fatiha ní máa sá. Torí pé nínú tí wọ́n ń sọ ní pé èèyàn gbọ́dọ̀ máa fún àdúà ló ń kà tí ó máa fún àdúà ló ń kà bídíà tún nìyẹn náà tẹ́ bá ń gbọ́ lọ́dọ̀ àfáà tí máa pe gbogbo èèyàn kèfèrí Ìbàdàn. So Ibn Taymiyyah yìí wọ́n ní ká torí pé àfáà àwọn àgbàre kana yakra'ul Fatiha làdúrà tí ń lò wa yukarriruha ba'da al-fajr ila irtifa'i ash-shamsi. Adama ká lákàtúnkà lẹ́yìn tó bá ti kí al-fajr tán títí tí òòrùn ó fi yọ. Walau kana tarku hujjatan tó bá já sí pé ṣànábì ń ṣe bẹ́ẹ̀. Ṣànábì máa jókòó lẹ́yìn ìrun àsúbà tí ó wà máa sa Fatiha. Ànábì ń sa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. So, àmọ́ Ibn Taymiyyah òun mọ̀ àṣírí Fatiha. Ó mọ̀ jẹ́ yìí lọ. Òun wá máa parẹ́, yóò máa repeat ẹ̀. Ba'da al-fajr lẹ́yìn tó bá ti kírun al-fajr tán. Ila irtifa'i ash-shams tí tó rún fi yọ. Walau kana tarku hujjatan. Tó bá já sí pé àyíṣẹ́ ànábì yẹn ẹ̀rí ni ká sọ pé kò lẹ́tọ̀ọ́. La'udda bi fi'lihi hadha mubtada. In tó náà ń ṣe yìí, a sọ̀dọ̀ ní bídà. In tí Ibn Taymiyyah ń ṣe yìí, a sọ̀dọ̀ ní bídà. Torí pé mukhalifan lis-sunnah, ó yapa sunnah Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Walakin lamma kana amru ad-dhikr wal-qira'ah ala sa'a. Àmọ́ ń gbọ́ ó ti já sí pé ọ̀rọ̀ lórí kárántí Ọlọ́run, ká sì máa ka nǹkan ala sa'a. In tó fẹ́ ni táyé ẹ̀ gbà fún wa. Ayé ẹ̀ wà. Gbogbo tó bá ti jẹ́ díkìr, àbá nǹkan, ayé wà fún. Wa kana al-ibratu haythu yajidu al-muslimu qablahu. Ibi tí ọkàn Mùsùlùmí bá wà lórí tó fẹ́ kà yẹn, ìbúra nìyẹn. Kana hadha al-fi'lu jaiz, ìyẹn lẹ́tọ̀ọ́. Tó bá rí pé Fatiha lòun kà, tó bá rí pé Falaki lòun kà, tó bá rí pé àkúlẹ̀ oṣù lòun kà fórí ẹ̀dá, ìyẹn ti wà jaiz. Kò sí aburú kankan nínú èyí hun tá wá lè fi máa mọ́ ẹniyẹn tá fi sọ gbá kò sí nǹkan kan bẹ̀. Wa amma min jihati khususa fi inja'il maqasid. Ká wá sórí pé lágbègbè ṣíṣà Fatiha lẹ́ṣà láti fi bí àbùkátà, láti fi kóra ẹni yọ níbi aláníyàn kan báyìí
àbá fẹ́ kí bùkátà nǹkan báyìí bíyá wa taysiril umur tàbá fẹ́ fi sọ̀rọ̀ gbésí ayé wa di rọrùn wa ijaba du'a tàbá fẹ́ kádùúrà gbà ẹ jẹ́ àwa lọ sórí eré yẹn. Fatiha máa gbàdúrà ó sì lágbára púpọ̀. Ẹ rí wípé Jabiru bin Abdullah radiyallahu ta'ala anhuma kọ́lọ̀ ń bá wa yọ́nú sáwọn méjèèjì. Ó ní ukhbiruka bi khayri suratin nazalati fil Qur'an al-Karim. Ànábì ń sọ fún pé mo fẹ́ sọ fún ọ mo sì fẹ́ fún ọ nírò bi khayri suratin sura kan tó lóore jù nazalati fil Qur'an al-Karim tí wọ́n sọ kalẹ̀ sínú al-Qur'an alápọ̀nlé. Qala bala ló bá ní òun fẹ́ gbọ́ ya Rasulallah. Ànábì ní Fatihatul Kitabi òun náà ní Fatiha sura tó lóore jù nínú al-Qur'an tí wọ́n sọ kalẹ̀ Fatihatul Kitab. Ìyẹn ló fi já sí pé bí wọ́n bá ń kírun lọ́wọ́ bí wọ́n bá ń ka Suratul Fatiha Ọlọ́run á tún máa bá yàn sọ̀rọ̀. Bí wọ́n bá ń ka Fatiha Ọlọ́run máa bá yàn sọ̀rọ̀ lórí yàn. Ọlọ́run máa bá yàn sọ̀rọ̀ dé pé tó bá sọ pé alhamdulillahi rabbil alamin tí Ọlọ́run máa dá lóhùn pé majjadani abdi wa athna alayya. Tó bá ń sọ pé maliki yawmiddin Ọlọ́run máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ dé pé tó bá ní iyyaka na'budu wa iyyaka nasta'in yóò máa sọ pé wàlé abudi máa ń sàhálà túláàsì ní kí n ṣe ń tẹ́rù mi béèrè fún mi tí ò sí súrà mi ìtọ́lọ̀ tí ń ṣerú ẹ̀. Èyí ló fi já sí pé Suratul Fatiha yìí òun ló bàbàrà jù torí pé ma tayassara minal Qur'an òun ló sì rọrùn jù. Ó ní mo fẹ́ fún ọ nírò súrà kan tó lóore jù nínú súrà tó lọ́n sọ kalẹ̀. Ó wá ní qala Fatihatul Kitab òun náà ní Fatiha al-Kitab. Qala rawi al-hadith àfáà tó gbàdí ìsù yíwá ó ní wa ahsabuhu qala ó ní mo tún wá ń rí kó sọ wípé fiha shifahun min kulli da'in nínú Suratul Fatiha yẹn o ìwòsàn gbogbo nǹkan bẹ lára rẹ̀. Mi rò pé gbọ́ mi rawil hadith ẹni tó gbọ́ hadith yẹn wá ó ní wa ahsabuhu qala ó léyìí tó tún dá mi lójú tí mò ń rí kó sọ tí mò ń wò ní pé ó sọ pé fiha shifa'un min kulli da'in Suratul Fatiha yẹn o ìwòsàn gbogbo nǹkan bẹ lára rẹ̀. Hadith yìí àfáwà al-Bayhaqi ni wọ́n gbà wá nínú tírà wọn tí wọ́n nínú Shu'abul Iman. Wa hadhihi al-khususiyyah lil-Fatiha lára àwọn tá a fi ṣa Fatiha lẹ́ṣà hiya allati hamalat sayyidana Aba Sa'id al-Khudri radiyallahu anhu ala ruqiyyati biha. Ló fi já sí pé àfáwà àgbà Abi Sa'id al-Khudri tó fi lè lọ lo Fatiha tó fi ṣe ìwòsàn fáwọn èèyàn. Nígbà ó sì fẹ́ ṣe ìwòsàn yìí dúnà an yabtadiyahu annabi wọ́n rí lọ́wọ́ annabi kó ṣe rí. In tí wọ́n rí lọ́wọ́ annabi kó ṣe rí àwọn sì ṣe é. Báwo ló ṣe ṣe? Wọ́n rí annabi ò pa wọ́n láṣẹ rẹ̀ wọ́n sì rí pa annabi ṣe ń tó jọ bẹ́ẹ̀ pé min khususi ar-ruqiyya wa biha qira'atu ala al-marda. So wọ́n rí pé annabi kà fálà rẹ̀ wọ́n rí pa annabi kà fún kankan. Àmọ́ níjọ́ táwọn wá débì kan tí wọ́n bá aláàrẹ̀ tá ń sọ yìí ladigun ejò ló ṣà sínú omi ó sì jọ lọ́rọ̀ ó sì jọ lọ́lá. So nígbà táwọn wá débẹ̀ àwọn èèyàn rí pé àwọn eléyìí wọ́n jọ àwọn èèyàn rí kódà káwọn tó tún lè wu ẹni yẹn sọ́njọ́ náà wọ́n tún béèrè pé bìṣáràtì pé ẹ fún wa ní nǹkan wọ́n sì láwọn ó fún wọn nínú rìwáyà mi. Nígbà tó sì di pé ó sì ka Fatiha ọlá Fatiha ló lóúnjọ́ náà ẹni yẹn dẹ̀ rí wòsàn. Falamma akhbara an-nabiyya bima fa'ala nígbà tí wọ́n sì sọ fún ànábì lórí tí wọ́n ṣe yẹn lam yunkiru alayhi ànábì ò takò wọ́n torí pé ó rí pé kò sí tó burú ńbẹ̀ pé wọ́n ka Fatiha wọ́n fi wòyàn sàn ànábì ò sì ṣerú ẹ̀rí lójú wọn. Wọ́n ka Fatiha wọ́n fi wo ladig kódà wọ́n gbogbo ẹran tí wọ́n fún wọn ìntà ànábì sọ fún wọn ni pé
inna ahaqqa alladhi an yuttakhadha alayhi ajru kitaballah. In tó lẹ́tọ̀ọ́ jù téèyàn lè torí ẹ̀ gba owó ọ̀yà láyé olóhùn náà níwé Ọlọ́run torí pàṣẹ Ọlọ́run bẹ lára rẹ̀. Walam yaj'al ma fa'alahu min qabil al-bid'ah. Ànábì ò sọ pé bídíà ni wípé èèyàn kan sick wọ́n wá béèrè lọ́dọ̀ yín pé ali najidu indakum ruqiyya ṣá lè rí nǹkan tá a fi lè wu ẹni ìsàn lọ́dọ̀ yín. Wọ́n sì bá Ànábì bẹ́ẹ̀ wọ́n sì ní bẹ́ẹ̀ ni òun nìkan single-handedly ó sì ka Fatiha. Ọlọ́run dẹ̀ wu ẹni yẹn sàn fún àárẹ̀ lọ́la Fatiha yẹn rán. Ṣe bá ṣírí kan ló wà lára Fatiha làdúà yẹn fi gbà lẹ́ni tẹ́jọ́ sàn yẹn tó dẹ̀ fi rí wòsàn. Wọ́n sì rí lọ́wọ́ Ànábì rí. Wọ́n rí lọ́wọ́ Ànábì Muhammad rí bó ṣe rú ẹ̀. Àwọn làwọn pinlẹ̀ ẹ̀. Nígbà wọ́n sì dọ́dọ̀ Ànábì lam yunkiru alayhi. Ànábì ò tako tí wọ́n ṣe. Walam yaj'al ma fa'alahu min qabil al-bid'ah. Kò sọ pé nǹkan ṣe yẹn kò ní bídà ni. Bal istahsanahu ṣe ló kí wọn lórí ẹ̀ pé ẹ ṣe dáadáa. Wa sawwabahu ó sì sọ fún wọn pé ojú ọ̀nà ni wọ́n wà. Ó wá padà wá bi wọ́n léèrè wípé wa ma yudrika annaha ruqiyya. Ta ló fi mọ̀ ọ́ pé ìwòsàn ń bẹnu ẹ̀ pé tán bá ṣerú ẹ̀ bẹ́ẹ̀ ó léwo yàn sàn. Torí pé ó sì ń yá Ànábì fúnra rẹ̀ lẹ́nu pé Fatiha yẹn lẹ́ka ni wọ́n fi rí wòsàn ni wọ́n fún yín ní tó báyìí. Kò ì sọ pé ana nabiyyukum walam amurukum bidhalik antum la tarawna dhalika minni ẹ̀rí lọ́wọ́ mi ìntẹ́ ẹ̀rí lọ́wọ́ mi lẹ́ṣẹ́. Nígbà tá Ànábì náà rí làákàyè tó fi mọ̀ pé istahsanahu ó rí pé tí wọ́n ṣe yẹn tó dáa ni kò takò wọ́n lórí ẹ̀ kò sì sọ fún wọn pé bídà ní tẹ́ ṣe. Ó kàn wá bi wọ́n léèrè ni wa ma yudrika annaha ruqyatun. Báwo ló ṣe mọ̀ tá ń fi mọ̀ ọ́ pé n tó ṣe yẹ o tí wọ́n bá ṣe èèyàn lè rí wòsàn. Muttafaqun alayhi. Hadisi ń bẹ nínú Sahih Bukhari àti Muslim. Wa fil Bukhari nínú Bukhari nígbà tó ń fẹ́ sọ ó l'Ànábì ní qad asabtum ojú ọ̀nà lẹ́wà. Ṣebí sirrul Fatiha yìí ni wọ́n fi bẹ lọ́n fáfá yìí náà pé Ọlọ́run wọlá Fatiha Ọlọ́run bá mi ṣe ọlá fà súnnà Ọlọ́run wọlá Fatiha ó déèyàn láyé Ọlọ́run wọlá Fatiha ó dirú ó digba ayé ó mọ̀ ayé ó wá ní Fatiha yẹn ó ní nǹkan aránù ni pé bàbá àwọn tó sọ pé bídà ni kò sípìnlẹ̀ fún. Irú eléyìí tá a mú wá yìí ńkọ́ tí wọ́n ka Fatiha fún aláàrẹ̀ yìí ṣọ́lá kan ní Fatiha ní. Bẹ́ẹ̀ náà wà já àní sọ̀hábà bẹ́ẹ̀ náà lárí lọ́dọ̀ àwọn sọ̀hábà nìyẹn alhassu ala qira'atil Fatiha fi ba'dil mawadi tí wọ́n máa ń ṣe àwọn èèyàn lójú kòkòrò lórí Fatiha kíkà láwọn àyè kan ma'a adami wurudi nassin láì rí násù kan tí wọ́n fi lè mú wá bẹ́ẹ̀ bí khususi fi dhalik tá fi lè ṣàlẹ́ṣà. Farawa ibn Abi Shayba fil Musannaf tabaloka Musannaf ibn Abi Shayba tabaloka volume 7 page 98 an Asma binti Abi Bakr Siddiq radiyallahu anha qalat látọ̀dọ̀ Asma ọmọ Abi Bakr Abubakar kọlọ̀n bá wa yọ́nú sáwọn méjì qalat ó sọ fún wa wípé man qara'a ba'da al-jum'ah fatihatal kitab wa qul huwallahu ahad wa qul a'udhu bi rabbil falaq wa qul a'udhu bi rabbin nas hufidha ma baynahu wa bayna al-jum'ah. Ó lẹ́ni yóò tó bá ń ka fatihatul kitab man qara'a ba'da al-jum'ah bẹ́yàn bá ń ka lẹ́yìn ìrun jímọ̀ tó ń ka fatiha wa qul huwallahu ahad tó ń ka qul a'udhu bi rabbil falaq wa qul a'udhu bi rabbin nas ó ní hufidha ma baynahu wa bayna al-jum'ah ó máa fi ṣọ́ Ọlọ́run ṣọ́ láàrin jímọ̀ kan sí jímọ̀ mi. Lórí bí Fatiha ṣe ní àlùbáríkà tó bó sì ṣe lọ́lá tó afáwa al-allamatu Ibn al-Qayyim rahimahullahu al-Hanbali àwọn gan sọ fún wa wọ́n jẹ́ oyé wa nínú tírà àwọn tí wọ́n pè ní Zadul Ma'ad. Zadul Ma'ad yìí tó bá lọ ka volume 4 347 348 èyí tó jẹ́ ti Mu'assasatur Risala ó ní Fatihatul Kitab nígbà tí wọ́n ròyìn Fatiha wọ́n ní Suratul Fatiha yìí wa Ummul Qur'an òun náà ni yá al-Qur'an was-sab'ul mathani òun náà ni sab'ul mathani wash-shifa'u at-tam ìwòsàn tó pé complete cures
ìwòsàn tó pé wad-dawa'u an-nafi'u oògùn tó ṣàǹfààní war-ruqiyyatu tamma rúkíyà tó ní agbára tí ò lábùkù lára tẹ́bí tí nǹkan bá ṣẹlẹ̀ Fatiha lẹ́lẹ́ka miftahul gina kọ́kọ́rọ́ ọ̀rọ̀ ní suratul Fatiha wal falah kọ́kọ́rọ́ success wa hafidhatul quwwa kọ́kọ́rọ́ tí yẹn máa fi dáàbòbò agbára tí yẹn máa fi ṣọ́ agbára. bẹ́ẹ̀ náà wa dafi'atul hammi wal ghammi in tí yẹn máa lò láti fi dènà ìbànújẹ́ àti ìbànújẹ́ ọkàn àti ìbànújẹ́ ẹ̀mí. wal khawf wal husn Fatiha in tí yẹn máa fi dènà ẹ̀rù tí yẹn máa fi dènà ìbànújẹ́ ọkàn. liman arafa miqdaraha béèyàn bá mọ bó ṣe tó béèyàn bá mọ bó ṣe tó béèyàn bá mọ bí Fatiha ti tó tó bá mọ bó ti tó ẹni tó bá mọ bó ti tó wà ẹ̀tọ́ haqqaha tó bá fún Fatiha ní ìwọ̀ rẹ̀ wà ahsana tanzilaha tó sì mú ala ada'ihi tó bá lè lò dáadáa lórí ìwòsàn wà arafa wajha al-istishfa tó bá mọ bí wọ́n ṣe fi ń ṣe ìwòsàn wà tadawi biha tó mọ bá ṣe fi ń ṣógun wà sirru alladhi li'ajlihi kanat kadhalika sirru alladhi li'ajlihi ṣọ́ra ṣírí tó bá lò fún yẹn bó ṣe máa jẹ́ náà nìyẹn. ṣèbí Ibn Taymiyyah àfá àgbà ní lọ́dọ̀ yàn fún súnnà àbí Ibn al-Qayyim àfá àgbà ní lọ́dọ̀ yàn fún súnnà ni ó ní béèyàn bá mọ Fatiha bọ́n ti ń lò gbogbo iṣẹ́ tí Fatiha lè ṣe ló wá kalẹ̀. ó ní bó bá mọ ìwọ̀ ẹ̀ tó bá mọ bí wọ́n ṣe ń lò sí tó mọ miqdaru ẹ̀ kò sí sirru alladhi li'ajlihi kanat kadhalika sírì tẹ́yìn sọ pé bí sírì Fatiha sírù yẹn àṣírí yẹn gan ibi ó bá lò sí yẹn in tó bá fẹ́ lò fún yẹn náà ibẹ̀ yẹn náà ni ó máa jẹ́ sí. ó wá ní walamma waqa'a ba'du as-sahaba ala dhalika torí pé níjọ́ tí irú ẹ̀ náà ṣẹlẹ̀ sáwọn kan nú àwọn sàhábà raqabiha alladhiga òun náà lò láti fi wu ẹni téjò ṣá fabaraha li waqti ojú ẹsẹ̀ ló sì gbádùn. faqala lahu an-nabiy sallallahu alayhi wa sallam wa ma adraka annaha ruqya tẹ́bí kò sí ń tàn nẹ́bí wíjọ́ náà pé báwo ló ṣe mọ̀ pé rúkíà wọ́n fi ń ṣáájò ẹ̀gbọ́n tó ń fi Suratul Fatiha ṣáájò. bákan náà warawa Muslim ó wá rí wípé rawa Muslim wa Nasa'i wa ghayruhuma an Abdullah ibn Abbas àfáwà Muslim àti Imam Nasa'i àtàwọn míì tó yàtọ̀ sáwọn méjèèjì wọ́n gba ẹgbàá wáyé wá. عن عبد الله بن عباس رضي الله عنهما قال قوسيك أن بينما جبريل قاعد عند النبي سمع نقيضا وإلا أنك ملائكة جبريل جوكا ودولوك النبي باي النبي سينبو مكان من فوقه لا تكير باي فرفع رأسه للنبي باي بوليسوكي فقال جبريل باي هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم Jibril wá ń sọ fún Ànábì wípé àdàbàbọ̀ sórí ilẹ̀kùn yìí mina samai láti sánmà futiha al-yawm èní lọ́lọ́run ọba ṣí ó ní lam yuftah qattun ọlọ́run ò ṣí rí àfẹ́ní fasallama yani al-malak ni màláíkà yẹn bá sálámà sí Ànábì faqala abshir máa jẹ́ kínú ó yá máa gbàró òdùnnú bí inú rẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ méjì ó ti tahuma wọ́n fún ẹ ní ìmọ́lẹ̀ méjèèjì ni lam yutahuma nabiyyun qabla wọ́n fún Ànábì kan rí ṣáájú rẹ̀ kíni mọ́lẹ̀ méjì náà Fatihatul kitabi àkọ́kọ́ Fatiha wa khawatima Suratul Baqara àti àyà tó parí Suratul Baqara Fatiha àti àyà tó parí Suratul Baqara ìyẹn làwọn bàbá wa fi mú lókùndùn tó wá sì wá àyà yẹn tó máa sọ pé law anzalna hadha al-Qur'ana àbíkílẹ̀ tí ń pa amana ar-rasul bima unzila ilayhi min rabbihi والمؤمنون يقولون آمنا بالله تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا كما حملته على الذين من قبلنا ربنا blobe ó rí pé àwọn bàbá yẹn mú lókùndùn torí pé àwọn ti mọ nǹkan tó jìnnà gan Fatihatul kitab wa khawatima sura al-Baqara àtàwọn in tó gbẹ̀yìn Suratul Baqara yẹn ó ní lan tukraha bi harfin minhuma illa utitahuma èyàn ò ní kà wọ́n fún nǹkan kọ́ má dáyàn ló èyàn ò ní lò
èèyàn mọ́ka ni mọ́ka lórí kíní kẹni méjèèjì ní kọ́lọ̀ mọ́ fún yàn ní téèyàn ń fẹ́. bákan náà al-allamatu ibn Allani as-Siddiqi ash-Shafi'i fi kitabihi tábà lọ ka tírà wọn tí wọ́n pè ní Dalilul al-Falihin tí wọ́n mú wá lọ́nà Riyadu as-Salihin. àwọn náà tún wá ṣàlàyé fún wa. wọ́n ní yajuzu kawnu al-isti'ana. wọ́n ní Suratul Fatiha yìí ó lẹ́tọ̀ọ́ kéèyàn fi wá ràn lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ay lan tukra'a musta'inan bi harfin. èèyàn ò ní kà láti fi wá nǹkan ala qadahi lórí bùkátà kan ni o. garadalak tẹ gardulak tẹ pé o rò pé nǹkan yìí mo fẹ́ illa utita àfikọ́ fún ẹ. ó ní kayfa la. báwo ni ò ṣe ní jẹ́ bẹ́ẹ̀. wal Fatiha hiya al-kafiya. Fatiha ti tó fún gbogbo nǹkan. Fatiha yóò parí gbogbo iṣẹ́ nǹkan. ìdí nìyẹn ló fi já sí pé jaro fi'lu salafu salih min ghairi nakir tó yẹ pé a rí lọ́dọ̀ àwọn àfáà salafu salih tí wọ́n lọ tí wọ́n kì í fi tako. fa akhraja Abu Shaykh fi thawabi. tó bá lọ katira tá ń pè ní athawab tó jẹ́ ti Abu Shaykh an Atahi rahimahullah annahu qala látọ̀dọ̀ àfáà wa Atah kọlọ̀mbá wa kẹ́ wọn sọ yí pé idha aradta hajatan faqra bi fatihatin. tó bá gbèrò pé o fẹ́ bí àbùkátà kan faqra bi fatihatin. Fatiha ni ó kà hatta takhtumaha tó fi parí Fatiha yẹn tó kúdọ̀ insha Allah. Ọlọ́run ó bí àbùkátà náà insha Allah tọ́lọ́run bá ti ṣe tán láti bí ààrẹ. lára àwọn sálàfù sọ́ọ́lì ìtẹ́nsọ̀rẹ̀ tí wọ́n sọ fún wa pé àfáwà Atah Abu Shaykh nínú tírà Thawab àni Atah rahimahullah ta'ala annahu qala idha aradta hajatan. tó bá ń gbèrò láti bí àbùkátà kan fakraha bi fatihatin. ka Fatiha hatta takhtumaha tó fi parí Fatiha yẹn tó kúrò insha Allah wọ́n bí àbùkátà náà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. àfi tó bá kà dáadáa bi qalbin salimin wa bi imanin thabitin. in táwọn àgbàlagbà wá ń ṣe nìyẹn tí wọ́n fi ń sọ pé bi sirril Fatiha Ọlọ́run wọlá Fatiha. al-allamatu Mullah Ali al-Qari al-Hanafi tó bá lọ kà fil asrari tíra tán pè ní al-asraru al-marfu'a. al-asraru al-marfu'a nínú page 253 tọ́bù ààrẹ ní mu'assasatur risala. afáàní hadha aslun liman ta'arafa an-nasu alayhi. eléyìí nípìnlẹ̀ ń tá a mọ̀ máwọn èèyàn pé wọ́n máa ń fi Fatiha tọrọ, wọ́n ń fi Fatiha béèrè nǹkan. ẹ̀ṣá àmàfà tí wọ́n ń pè ní Atah àbẹ́ ẹ̀mọ́nú àwọn sálàf. al-allamatu Mullah Ali al-Qari al-Hanafi nínú tírà àwọn al-asrarul marfu'a nínú page 253 wọ́n ní hadha asilu lima ta'arafa an-nasu alayhi min qira'atil Fatiha. eléyìí nípìnlẹ̀ tó gbajúmọ̀ láàrin àwọn èèyàn lórí ọ̀rọ̀ Fatiha kíkà. tá a bá ń sọ̀rọ̀ Fatiha pé ká fi Fatiha tọrọ, ká fi Fatiha bẹ lọ́hùn. Naam. ó ní wa hadha huwa al-mu'tamadu inda ashabil madhhab al-matbu'a al-madhahib. eléyìí náà ló sì wà tó fẹsẹ̀ jókòó tó sì fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà onímadhahib, àwọn àfáà onímadhahib mẹ́rẹ̀ẹ̀rin. ó ní fanassul Hanafiyya mathalan. tẹ́ bá dọ́dọ̀ àwọn Hanafiyya ọ̀rọ̀ táwọn sọ rèé o ala al-istihsani qira'atil Fatiha ala at-ta'am. kódà béèyàn bá tún fẹ́ jẹun àwọn gbà pé kéèyàn ka Suratul Fatiha. qala al-allamatu al-Khadimi al-Hanafi tó bá lọ ka Bariqatu Mahmudiyya tírà tí wọ́n ń pè ní Bariqatu Mahmudiyya wa huwa yatahaddathu an adabi at-ta'am. nígbà táwọn ń sọ nípa ẹ̀kọ́ bá ti ń jẹun wọ́n tún gbà yí pé béèyàn bá fẹ́ jẹun ó lè ka Suratul Fatiha torí pé Suratul Fatiha gan ó lè pa poison tí ń bá ń bẹ nínú oúnjẹ. Suratul Fatiha ó lè pa poison tó bá wà nínú oúnjẹ tí yàn bá kà. wa amma qira'atul Fatiha àmọ́ kíka Fatiha yìí fa an ba'dil ulama lọ́dọ̀ àwọn àfáà kan
tó bá lọ ka sẹ́rí o Mukhtasar al-Ihya tó jẹ́ ti àfáwà Ali al-Qari ó ní wa qawlu qira'ati suratil Fatiha al-mushtamala torí suratul Fatiha yìí in tó kó sínú ala tahmid ó kó èyìn lọ́hùn wa du'a ó kó àdúà bil istishfa bil istiqama pẹ̀lú ìdúró dédé kama huwa al-muta'arif bayna al-ama bá ṣe mọ̀ láwùjọ àwọn èèyàn ni mustahsanun in tó dáni khilafan liman mana'u tó yapa àwọn tí wọ́n bá ń kọ̀ pé Fatiha yìí ṣe nǹkan tá lè máa kà ká máa fi ṣàdúà àfi ká máa fọlá rẹ̀ bẹ́ lọ́hùn wa inda Shafi'iyya lọ́dọ̀ àwọn Shafi'iyya jaa fi fatawa ash-Shahab ar-Ramli ash-Shafi'i tá bá lọ ka volume 1 page 160 ó ní su'ila an qira'atil Fatiha uqba ad-du'a ibi tọ́rọ̀ wà ń lọ́gán rẹ̀ o tọ́ráfà ní ká parí àdúà káwà ní kọ́lọ̀ wọlé Fatiha ìsìnlẹ̀ Fatiha aláwọ̀ ìbídá ní kò sí pẹ̀lẹ̀ mẹ́ wọ́n béèrè lọ́dọ̀ nínú fatawa ash-Shahab ar-Ramli ash-Shafi'i volume 1 page 160 tọ́bù ààrẹ al-Maktabatul Islamiyya ni wọ́n ní su'ila an qira'atil Fatiha uqba ad-du'a wọ́n béèrè wípé kíka Fatiha lẹ́yìn àdúà ba'da as-salawat kódà lẹ́yìn tá bá ń kírun sẹ́yìn tá ń kírun allaha aslun fi sunnah ìjẹ́ ó nípìnlẹ̀ nínú sunnah am hiya muhdathatun àbí àdádálẹ̀ ni tí ó sí nígbà àkọ́kọ́ àfáà wá dáhùn wípé wa idha qultum muhdathatun tẹ́ bá sọ wípé wọ́n dálẹ̀ ni fa hal hiya hasanatun am qabiha ṣé n tó dá ní àbí nǹkan burúkú ala takdiril karaha táàfi wá gbé lọ sódì wọn pé in ta kórìíra ni pé kò dá àfẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé àfáà ní hal yuthabu qailuha amla ṣọ́lọ́ máa san ẹni tó bá ka lẹ́san àbí kò ní san lẹ́san ṣọ́lọ́ máa san ẹni tó bá ka Fatiha yẹn lẹ́san rẹ̀ àbí kò ní san lẹ́san àfáà ṣẹ̀ṣẹ̀ wá dáhùn ìbéèrè ọ̀rọ̀ ìbéèrè tí wọ́n béèrè rẹ̀ o ìbéèrè tí wọ́n béèrè nípa qira'atul Fatiha nígbà tá a bá ń kírun tán tàbí lẹ́yìn tá a bá ń parí àdúà allaha aslun fi sunnah ṣé ó nípìnlẹ̀ nínú sunnah am hiya muhdathatun lam tuhad fi as-sadr al-awwal tàbí bídíà ni tí ó sì ń gbà àkọ́kọ́ àfáà wa ń sọ fún pé àfáà tó ń béèrè ọ̀rọ̀ ní wa idha qultum muhdatha tẹ́ bá ní wọ́n dálẹ̀ ní fa hal hiya hasana am qabiha ṣé n tó dá ní àbí nǹkan kí nǹkan wa ala takdiril karaha lórí òjúwọ̀n pé bóyá ń táwà kórìíra ni hal yuthabu qailuha am la ṣé wọ́n ó sọ ẹni bá ka lẹ́san àbí wọn ní san lẹ́san fa ajaba àfáà ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ dáhùn ọ̀rọ̀ ìbéèrè lẹ́ni yẹn béèrè yẹn àfáà ní bi anna al-qira'ata al-Fatiha uqba ad-du'a kíka Fatiha lẹ́yìn àdúà pé ká fi parí àdúà uqba ad-du'a yìí ká máa fi parí àdúà yìí pé Ọlọ́run wọlá Fatiha albarka Fatiha ba'da as-salawati aslan lẹ́yìn ìrun aslan fi sunnah ìpìnlẹ̀ rẹ̀ ní sunnah ni fi sunnah ó wà nínú sunnah pé ká ṣàdúà nígbà wá ṣàdúà tán àwa parí àdúà pẹ̀lú Fatiha ba'da as-salawat lẹ́yìn àwọn ìrun náà aslan ìpìnlẹ̀ rẹ̀ fi sunnah wal ma'na fihi dhahirun li kathrati fada'ilaha ó ní ìtumọ̀ yìí ó sì gbajúmọ̀ ní ìtorí pípọ̀ tí fàdáìlù rẹ̀ pọ̀ táwọn ọlá ẹ̀ pọ̀ ó ní wa qad qala an-nabiyyu sallallahu alayhi wa sallam torí pa Nabi Muhammad sọ fún wa wípé Fatihatul kitabi mu'allaqatun fil arshi suratul Fatiha yẹn wọ́n fi kọ́ àlẹ́ àràṣì ni laysa baynaha wa bayna Allahi hijabun kò sí gàgá kankan láàrin òun àtọlọ́hun láàrin Fatiha àtọlọ́hun kò sí gàgá kankan ìyẹn làwọn àgbàlagbà yẹn rí ni wọ́n ṣe ń sọ pé Ọlọ́run wọlá Fatiha jẹ́ kọ́rọ̀ wá dáa Fatiha yẹn náà táwọn bàbá yín ní kọ́lọ́run wọlá rẹ̀ lọ ayé tí yín náà fi dáa ẹ wá ní kọ́lọ́run yọ ọlá Fatiha àti àṣírí Fatiha táwọn bàbá yín yẹn ẹnìkan yọ kó tẹ́ bá lágbádá lọ́rùn wọn tọ́lọ́run bá fi lè yọ ó ní wà fíyà sifatum ma laysa fi ghayriha ó ní ìròyìn tí ń bẹ lára Fatiha yẹn kò sí súrà tó ní qalu débi pé àwọn àfáà sọ pé inna jami'al Qur'an fiha
gbogbo tí ń jẹ́ Kùránì pátá ló wà nínú Suratul Fatiha. Inna jami'al Qur'an, gbogbo Kùránì ló wà nínú Fatiha. Gbogbo tí ń jẹ́ Al-Qur'an ló wà nínú Fatiha. Torí pé laysa baynaha wa bayna Allahi hijab. Láàrin Fatiha kò sí gàgá láàrin Ọlọ́run àti Fatiha. In ta ṣe fi ń kírun nìyẹn. Ni wọ́n yìí sọ pé la salata liman lam yaqra bi Fatihatil kitab. Pé kò sírun fẹ́ni tí ó ka Fatiha. Ló fi já sí pé ìwọ tó bá rùkú, tó ka Fatiha ó bá run. Ó kàn lọ rùkú Allahu Akbar, ó bá run torí kí ló kà. Wọ́n dẹ̀ sọ fún wa pé la salata liman lam yaqra bi Fatihatil kitab. Fẹ́ni tí ó bá ti ka Fatiha wọ́n ní kò nírun. Faqra'u ma tayassara minal Qur'an. Ó ka nǹkankan, ó kàn ní ó ti bá rùkú, ó dẹ̀ ló bá run. Ó kàn bá run ni, ó bá rákà yẹn. Torí pé tó contain raka, al-qiyamu wà ńbẹ̀, wal-qira'a wà ńbẹ̀. Kaka nǹkan ìdúró ńbẹ̀, kaka nǹkan ńbẹ̀, wà mú rùkú nìkan. Olóò ti bá rákà, ó bá rákà. Torí pé tó contain raka, al-qiyam, wal-qira'a, wal-ruku'u, was-sujud. Ó sì ka Fatiha. Ibẹ̀ yẹn sì ní ìdíká yẹ̀wò. Tí wọ́n sọ pé man adraka al-imama fi ruku, bẹ́ẹ̀ bá ti bá ìmáàmù lórí ruku, qad adraka al-jama'a. Ó bá jàmá, àmọ́ kò ìrákà yẹn kò tí kí. Torí pé li anna tilka ar-raka'a tata'allaqu bil-qiyam wal-qira'a. Òun sì ti sọnù. Ó yẹ kó kírun kó tún yẹ kí ni. Àbí tọ́lọ́run bá fẹ́ ṣàánú ẹ̀, kó rí nǹkan kan kà kó tó rùkú. Faqra'u ma tayassara minal Qur'an. Bó ti ẹ jẹ́ alhamdulillahi rabbil alamin, arrahmanir rahim, Allahu akbar. Àmẹ́niyẹn, ó kàn ṣe Allahu akbar, ó dẹ̀ lọ rùkú. Dunal qiyam wa dunal qira'a. Ẹ̀dẹ̀ ń sọ fún wa yí pé man laysa lahu qira'atul Fatiha fasalatuhu khidajun. Àmọ́lẹ̀ ní bá ṣe ń kí nìyẹn, àtàfà àtọmọkéwú. Kọ́lọ̀ ń kó làwà ń bẹ̀. Inna jami'al Qur'an fiya. Gbogbo al-Qur'an ló wà nínú Fatiha. Wa hiya 25 kalima. Torí pé gbólóhùn yẹn 20 kalima ni. 25 words ní bẹ́ẹ̀bẹ́. Tadammanati ulumul Qur'an. Tó gbé ogun tá ń pè nímọ̀ Qur'an pátápátá. Al-Allamatul Haythami Ash-Shafi'i. Nínú fatawa àwọn al-fiqhiyya al-kubra. Tá bá lọ volume 4, page 29. Wọ́n sọ fún wa pé annahu yustahabbu qira'atul Fatiha inda wuqu'i at-ta'un. Pé kódà nínú tá fẹ́ ní ká máa ka Fatiha nígbà tájàkálẹ̀ àrùn bá wà. Bí irú gbà táwọn Ebola àwọn kinní kan tó ṣẹlẹ̀ yẹn, Fatiha ló yẹ ká mú lókùndùn. Ó ní li annaha shifa'un min kulli da'in. Torí pé ìwòsàn ní fún gbogbo nǹkan. Wa kadhalika inda al-Anabila. Bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ àwọn Anabila nu. Àwọn Anabila tẹ́ wà lórí ìlànà wọn. Wọ́n ní qad kana al-Imam Ahmad ibn Hanbal. Imam Ahmad ibn Hanbal ẹ̀tọ́ wa máa gbọ́ yastamilu kitabata al-Fatiha fi at-tama'im. Àwọn máa ń kọ Fatiha sínú tẹ̀mímù wọn so márùn. Ibi tí Fatiha lágbára dé lọ́dọ̀ wọn, Ahmad ibn Hanbal táwọn wà lórí Hanbaliya wọn. Yastamilu kitabata al-Fatiha fi at-tama'im ash-shar'iyya. Tàmáìmù ṣàríyà ń bẹ pàró tó jẹ́ tọ́lọ́run tó jẹ́ ti ṣàríà. Àfáàwà Ahmadu ibn Hanbali a máa lò fi tàmáìmù ṣàríyà. Wọ́n a máa kọ́ Fatiha, wọ́n a máa fi kọ́ sọ́rùn. Qala al-Allamatu ibn Muflih. Gbogbo alama Allamatu ibn Muflih al-Hanbali. Bọ́n ṣe yẹ́ sí Imamu Hanbali. Tábàlọ́ katira tá ń pè ní al-Adabu ash-Shar'iyya. Tabalo ka volume 2 page 455 titobu are je alamul kutub qala al-Maruzi afawa al-Maruzi wọ́n ṣàlàyé fún wa wípé shakati muratun ila abi Abdullah. Arábìnrin kan ló pariwo lọ sọ́dọ̀ baba Abdullah annahu mustawhishatun fi bayt. Ó ní depression ti fẹ́ pa òun sínú ilé. Depression lóhun nìkan tí o mọ̀ tó lè ṣe mọ́. Ṣé wọ́n pé tí yẹn bá wà mustawhisha tó kù ọ nìkan, tó rẹ́ nìkan, tó rẹ́ni tó lè bá rò, tó rẹ́ni tó lè bá sọ, you will be depressed.
so arábìnrin yẹn kígbe wá pé òun ti wà depressed bí bẹ́ẹ̀ ti ń wà dá lóhun nìkan òun rẹ̀ nìkan kan Ahmad ibn Hanbali àfáàgbà súnnà tí gbogbo súnnà gbà pé òun làfáàgbà àwọn ilé tó jẹ́ wàbíyà sàlàfíyà tẹ̀míyà fàkátàbà láàrínkì àtàn bí khatta ṣe làfáà kọ̀ǹkan sínú pépà fárábìnrin yẹn nánkàlí rèé tẹ́ torí ẹ̀ sọ àwọn bàbá wa dẹlẹ́bọ tẹ́ sọ wípé ẹgbọ́gbà tí ṣe òṣàṣà ilé ń sọ fún yín jọ nẹ̀ kọ́lọ̀ ń bá wa kẹ́ bàbá a ní ẹ jẹ́ kó rí yín ó pé o ẹ sì lọ ṣe làákàyè kẹyẹ ṣe bí agán nígàn ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ sáwọn àfáà wa ọ̀ǹtí mímu kì í ṣe mú ọ̀ǹtú mímu kì í ṣe wọ ọ̀ǹtú mímu kì í ṣọtí tíráwí ìwé kì í ṣe wọ káyé bára wájà o kẹ́sì yé ṣe bí àgàn nìgan ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ sáwọn àfáà wa. So òun náà rẹ o ibùnú àfáà yín Hanbali Imam Hanbali ó di tíra fún yàn fẹ́ntó lòun wà mustawhisha tí ò lẹ́nìkan tó fẹ́ bá a sọ tí ò lẹ́nìkan tó wá jóun nìkan katabala alikatan bi khatti ọwọ́ ara wọn ni wọ́n fi kọ́ wá gbọ́n tí wọ́n kọ síbẹ̀ bismillahi wa fatihatil kitabi ibùnú nínú súnnà yín ó wà ń bẹ̀ pé wọ́n lè di tírà ó sì ń bẹ̀ pé wọ́n lè mú àǹtú ńgbà wá dé nísìn gbogbo ọ̀nà táwọn àfáà wá lè gbà tọ́jú àwọn èèyàn gbogbo ẹlẹ́bàjẹ́ wọ́n wá di górígórí ẹ wá ń pariwo ẹ̀yin lẹ́bá tí wọ́n jẹ́ àwọn àfáà náà ò gé orí àwọn àfáà náà ò gé apá ọ̀ǹtú ni wọ́n ń lò wọ́n ò ní kan fomi mú oyin mú kan fi wàrà mú bùkátà àwọn èèyàn sì ń bíá ńgbẹ̀ẹ́dé ẹ sọ pé alukùránì lédàlédàlè ní tí kùránì wà fún kọ́ nìyẹn pé wọ́n ń yẹpẹrẹ kùránì ni wọ́n fún aláboyún ọláboyún ń bímọ nírọ̀rùn ńgbẹ̀ẹ́dé ẹ fọ́gi mọ́ wọn gbogbo wọn wá dá payàn ní ìsìn ẹ rojọ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo wọn wá di gẹ́rígẹ́rí wọ́n di gẹ́lẹ́dẹ̀dẹ̀ wọ́n jẹ oúnjẹ kújẹ torí pé tí wọ́n débẹ̀ ẹ gba ẹ̀tọ́ lọ́wọ́ wọn ẹ wá gbé haramu lé wọn lọ́wọ́. Afá kọrí kí a fún bìkọ́tì yìí pẹ̀lú ọwọ́ wọn báyìí wọ́n sì kọ pé bismillahi wa fatihatil kitabi wal ma'udhatayn wa ayatal kursi afá kọ Fatiha síbẹ̀ nínú táfà kọ wọ́n kọ kúlẹ̀ a'udhu birabbil falaki wọ́n kọ kúlẹ̀ a'udhu birabbin nas wọ́n wá kọ ayatal kursi òun náà ni wọ́n wé ni wọ́n fún arábìnrin kí ni ó máa fi ṣe òun ló so márùn lọ́lọ́run fi ṣàánú rẹ̀ ló fi já sí pé Suratul Fatiha yìí àṣírí ni lọ́dọ̀ Ọlọ́run tí ò ṣe é kó dànù tó sì já sí pé kíkà rẹ̀ ó rí pé ń bi Ọlọ́run pàtàkì ẹ̀dẹ́ púpọ̀ téèyàn bá wà lórí tó bá ní alhamdulillahi rabbil alamin Ọlọ́run máa ní hamadani abudi ẹrú mi yìn mí idha qala arrahmanur rahim tó bá ní arrahmanur rahim yóò ní qala Allah Ọlọ́run ó tún sọ̀rọ̀ pé athina alayya abudi ẹrú mi ó ń forí yìn fún mi tó bá ní maliki yawmi yóò ní majjadani abudi ẹrú mi ń pàtàkì mi wa idha qala iyyaka na'budu wa iyyaka nasta'in hadha bayni wa bayna abudi eléyìí ń bẹ láàrin èmi àtẹrú mi wọlé abudi máa sàálà gbogbo tẹrù mi bá béèrè ni màá ṣe fún tó bá ní ìdínà siratal mustaqima qala li abudi hadha li abudi wa li abudi ma sa'ala tẹrù mi nu tó bá béèrè yẹn máa ṣe fún ìyẹn fi hàn yí pé Fatiha yẹn ṣe ń téyàn kó dànù ló fi já sí pé man qara ahadul Fatiha li qada'i haja bí yẹn bá ka Fatiha kan fún bùkátà wa sa'ala hajatahu tó sì béèrè bùkátà yẹn illa qudiya àfi kí bùkátà yẹn ó sàn. Sheikh Abdulhadi Al-Hanbali wọ́n sọ bẹ́ẹ̀ nínú risala wọn tí wọ́n pè ní al-isti'ana bil Fatiha ala najahil umur ìmá lo Fatiha láti fi béèrè bí àbùkátà. So yẹn fi hàn yí pé gbogbo ń ta wá kó sí lónìí tákàn máa sọ̀rọ̀ yẹn àtàrùkú kí ànábì fi kíní kan lẹ̀
kò ṣe laysa hujja li tahrimi ìyẹn kì í ṣe ẹ̀rí láti fi sọ nǹkan yẹn di èèwọ̀ gẹ́gẹ́ bí ntẹ́yìn náà ti ń sọ rí kì í ṣe rí nítorí pé Suratul Fatiha yìí sírù ni àṣírí ni látọ̀dọ̀ Ọlọ́run ló sì ní nǹkan ẹnìkan ò sì lè gbà ẹnìkan wá ní ààgò sí tó jọ rárá o a lè sọ pé kọ́lọ̀hún wọlá Fatiha torí Fatiha lọ́lá tí ò bá lọ́lá Ọlọ́run ní máa dáyàn lóhùn lórí irun kó jẹ́ pé Fatiha yẹn táwọn èèyàn bá ń kà á Ọlọ́run ló máa dá wọn lóhùn yóò máa sọ̀rọ̀ so kọ́lọ̀hún kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa so eléyìí ká dúró bẹ́ẹ̀ ká mọ̀ wípé Islam wà yìí kìí ṣe tí wá Ọlọ́run ló ní kìí ṣe tí wá Ọlọ́run ló ní ká sì fi ilẹ̀ fọba tó ní ká sì má fẹnu mọ́ yẹpẹrẹ àwọn nǹkan látara pé wọ́n ń ṣe nǹkan àbí nǹkan kan so Fatiha súrà tó dáa ni bàbá ní Ọlọ́run gbàdúrà wa o Fatiha kò sí tó burú mẹ́ Ọlọ́run wọlá Fatiha ṣe Fatiha ò tó lọ́lá ni ẹwà àrà tí wọ́n fi Fatiha dá ẹwà àrà tí wọ́n fi Fatiha dá so àwọn àfáà náà ni wọ́n mú ìdájọ́ wá bí kò sí ìpìlẹ̀ rẹ̀ so kọ́lọ̀n kó ṣe dáadáa fún wa wá jẹ́ kí n fi lè parí ẹ̀ ẹ rí wípé tawassul bi sirr al-Fatiha kabelon kọ́lọ̀n wọlá sirr al-Fatiha aw bi jahi bi sirr ja'i al-Fatiha ka qawli shakhs bi Allahumma bi sirr al-Fatiha ighfir li Ọlọ́run wọlá àṣírí tí ń bẹ nínú Fatiha foríjì mi والذي يظهر أنه إيتو في هم بين دوا فانسان لا مانع منه وسين تقوى لأن سير الفاتحة هو جماع المعنى تراشي الفاتحة أولوكو يتشمداني الذي أراده الله تعالى طلعوا بقبل لرمه وأنزل الكتب من أجله تدى السطيرة كاليمقى جنسار الله سواجبه ولذا قال شيخ الإسلام ابن تيمية يديني ابن تيمية في الصفو أنه من أجل السنة النبوية ونروي عن الحسن البصري رحمه الله وقبع بوايوا لا تدع حسن البصري كلهم بواكه وني أن الله أنزل 100 كتاب Ọlọ́run sọ àwọn tírà 100 kan kalẹ̀ و4 كتب àtàwọn tírà 4 kan so jama sirruha fil 4 ó wá kó àṣírí wọn ó kó sínú 4 وجامع سر ال4 في القرآن وكو عشيري من سنو القرآن وجامع سر القرآن في الفاتحة عشيري فاتحة غان إنو بولو méjì ló wà o إياك نعبد وإياك نستعين إن تان bàbá yẹn سر الفاتحة nìyẹn ibẹ̀ ni wọ́n ti rí ọ̀rọ̀ kan máa sọ pé سر الفاتحة Ibn Taymiyyah ló ń sọ eléyìí pé Hasan al-Basri ló sọ bẹ́ẹ̀ pé anna Allah naam jazakumullahu khair kini yẹn network ni ó ń try láti reconnect ní kọ́lọ́n kó ṣàánú ẹ jẹ́ n sáré parí ẹ̀ sí bíbáyìí Ibn Taymiyyah anu tẹ́ra àwọn tán pè ní Minhajus Sunnah wọ́n ní qad ruwiya anil Hasan al-Basri wọ́n gbà wá látọ̀dọ̀ Hasan al-Basri pé anna Allaha anzala 100 kitabin Ọlọ́run sọ àwọn tírà 100 kalẹ̀ wa 4 kutubin jamu sirruha fil 4 so ó wá sọ 4 kan náà kalẹ̀ tọ́lọ́run wá kó jama sirruha fil 4 ó wá kó àwọn àṣírí yẹn sínú 4 ó wá ní wajama sirr al-4 fil Qur'an ó kó àṣírí 4 ó kó sínú al-Qur'an wajama sirr